Ọmọ pé Salafi 1990 ni. 1990 Salafi 1990 ni. Salafi 1990 ni. Talo Ndalu. Salafi 1990 ni. Tani Ndalu jẹ́. Salafi 1990 ni. Tani Ndalu o. Salafi 1990 ni. Salafi 1990. Salafi 1990 ni. Tani Ndalu o. Salafi 1990 ni. Tani Ndalu jẹ́. Salafi 1990 ni. Tani fẹ́ dogun sílẹ̀ o. Salafi 1990 ni. Ẹ̀yin ìjọba. Salafi 1990 ni. Ẹ dákun ẹ gbà wá. Salafi 1990 ni. Tani Ndalu jẹ́. Salafi 1990 ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sẹ́tìgbọ́, àwọn bá béèrè àwọn béèrè lọ́wọ́ rẹ̀. Mẹ́rin mú mọ́ àwùlá ẹ̀. Tá làwọn tẹ́ ń pín Salafi 1990 gígan. Ọya, àwọn owó gẹ́gẹ́ ní ṣe wọn tán fi ń dà lóru. Kí ni wọ́n fi ń bàlú jẹ? Ṣé ọlọ́mọ ogun ni wọ́n ni? Ṣé oníbọn ni wọ́n ni? Ǹjẹ́ wọ́n níbi gẹ́gẹ́ tó ń péjọ ṣe mítìnì bí ìlú yóò ṣe bàjẹ́ tẹ́ ká mọ́ bẹ́ẹ̀? Mẹ́sì máa hàn kí láàmì wọn tẹ́ fi dá wọn mọ̀. Ta ló lórí wọn? Ọya torí Ọlọ́run, ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ nínú ìlú yìí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ba ìlú jẹ́ tó fẹ́ da ìlú rú tẹ̀rọ lè pa wọn bẹ̀. Àwọn tẹ́ ń sọ̀rọ̀ pa àwọn tẹ́ pé wọn Salafi 1990 nísìnyí tó ta bá ní pé àmọ́ àwọn tẹ́ ń sọ àwọn òbèrè kan bẹ bí àwọn dìde kan bẹ́yà kìíní kan òfìtì bí ẹ̀yẹ àbábùkù lórí òfìtì ni òun lórí tó bá wọn irú àwọn èèyàn já mọ̀ wọn tẹ́ ń bá wí. Àwọn sọ fún yín pé ní àwọn tẹ́ ń pè wọn Salafi 1990 yìí ordinary ká protest against ìjọba bó ṣe lágbára tó ká mọ́ àlọ́ freezing wọn à ní participate níbẹ̀. Bí nǹkan bá wọ́n jù bẹ́ẹ̀ lọ wá sí wọn náà ní pínlẹ̀ sí sùúrù ẹ mọ́ ṣe pé ẹ mọ́ sọ̀rọ̀ tí ò dá pẹ̀lú ìjọba kódà gbogbo ẹni tí ò bá lè rù kójó lórí àwọn èèyàn tó fi ṣe wípé ní ẹni wa lọ́wọ́ àmẹ́ tó bá ti wà mí ó ti wà bẹ́ẹ̀ náà nù ni. Wọn èyí ṣépè fún yẹn wọn èyí bó lórí kan ẹ lọ mú ẹni tẹ́ pé Salafi 1990 kan wá tó bó lórí. Ǹjẹ́ wọ́n dàbí ẹ̀yin ń bẹnu yóò oníwàásí elépè fúnjọba àbí òsínú yín ìwọ gan fúnra rẹ ìjọdọ lójú kó òbújọba rí ìjọdọ kó òbújọba rí tọmọ nígbà náà ń pàkíyèsí wọn ni àwọn onísúnnà tẹ wí tẹ pariwo Salafi 1990 yìí ẹ sọ tọmọrù kan bẹ́ẹ̀ ọyá sẹni tí ó protest against ìjọba ní Ndalu àbí ẹ̀yin tẹ ń gbé wọn ṣépè tẹ ń sọ̀rọ̀ òdì sí wọn ẹ pè wọn síjò kó báyìí sì mọ fún wọn lépè bẹ́ẹ̀ sì mọ sọ̀rọ̀ burúkú sí wọn ọ̀dọ̀ wo làwọn tẹ ń pè Salafi 1990 ìṣèlú kan bẹ́ẹ̀ tani wọn Ndalu tani engineer àwọn èèyàn kan lọ dá wàhálà lẹ ordinary protest endsars wọn lọ́wọ́ ńbẹ̀ wọn sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ àtàwọn nǹkan míì náà bẹ́ẹ̀ ṣe bẹ́yìn náà ni ẹ̀wá nígbà náà pé wọ́n bá ní bàbá àtọmọ jẹ́ wá fún wa ní bàbá àtọmọ kan àbí ìyá àti bàbá kan tí àárín wọn dàrú nítorí doctrine àwọn tẹ́ ń pè Salafi 1990 wọn dàbí ẹ̀yìn tí kò sófì rákùnrin yín ológun bú ṣe bí wọ́n pariwo káàkiri mọ́ lu àwọn èèyàn lóòka ẹgbà wọn lóòka ẹgbà wọn ló ń dé sẹ́ni tó fẹ́ túlù ṣe mọ́ sọrún nǹkan bẹ́ẹ̀ ẹ ní fìràkù lọ́wọ́ tẹ́ẹ̀mọ̀ fi ń kọjú ọkọ àti ìyàwó tẹ́ẹ̀mọ̀ fi kọjú wọn síra wọn ṣe bá láàfin Ọ̀yọ́ sọ fún ẹnìkan jọ̀wọ́ níyìn nínú àwọn ọ̀rọ̀ wọn ike wọn sa fìràkù sẹ́nìkan àbí ọ̀nà kan ni bẹ́ẹ̀ náà lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ta ní wọn bá nǹkan tẹ́ta ní dàárín àwọn èèyàn rú ẹ fún wa lẹ́rìí lórí ẹbí kan tó ṣe pé àwọn ará ẹbí ni wọ́n dàrú àwọn tó ń pa àwọn èèyàn láti pẹ̀lú dáadáa tí wọ́n ń kọ ìbàjẹ́ láwùjọ ṣé wọ́n dàbí irú rẹ àtàwọn tí wọ́n jọ tẹ̀ ń bá wọn kọ́ọ̀tù ṣe tẹ̀ nígbà náà yẹn wá nọ́mbà wọn káàkiri tí wàá sí yín débẹ̀ ẹ̀yin náà ń pè lórí wàá sí pé nàbí ẹ̀kọ́ ẹ̀yin náà lè kú sọ fúnra ara yín ẹ̀yin náà tó fi wọ́n dẹ́rù bá àwọn èèyàn ẹni wọ́n kára àwọn wọ́n pa wọ́n ẹ dákun táwọn ní ń bà lójẹ́ ta ní ń tùlù sí subhanallah tẹ̀yìn tó ní ká gbá àwọn èèyàn lóòka ó tó sọ bí yóò àti kan fọwọ́ gbáyà ṣèfí tó dájú ṣèfí eléjò ẹgbọ́ kéjú ọpá àyàn mọ́léwẹ̀ kí yòówù kókó kú ta ní ń ba nǹkan jẹ́ ta ní ń da nǹkan rú báwọn ya subhanallah àtàwọn tó ṣe pé tó wọn sọ ni pé ní ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì kò sí ti ń jẹ́ wípé ní ekéwú débi kẹ́ ẹ mọ fi Kùránì dẹ́rù bàyàn ẹ̀tẹ́nìkan bá kàkẹ́ nìkan yóò mọ yàgbẹ́ wọn ní òsì tí ń jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì rẹ̀ àtẹ̀yìntẹ́ rẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń bẹ́ tẹ́ nígbà ní tíra ta lọ jọra wọn wallahi kadhabt òkúrọ́ ni ọ́ Ànábì ti sọ̀rọ̀ Ànábì sọ pé nífa innal kadhiba yahdi ila al-fujur irọ́ pípa
ìmọ̀ sọ̀yàn di pòkì ni wallah ó sì wá pòkì ló tán gbà tọ́rọ̀ délẹ̀ ó ṣe fáá débi wípé ní ìjọmọlúàbí ni wọ́n ń ta sí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí tó bá wá lágbára mẹ́sìn ọlọ́run wà lè mọ yín pẹ̀lú ọ̀rọ̀ ìtẹ́ ń dà sí náà nù ni ìtẹ́ ń pè kí wọ́n dà lóru náà nù ni ẹ ń ṣe pé ó búyàn ọmọ kẹfín ìbàdẹ́ sí wọn ẹ mọ̀ láwọn ni wọ́n ń sáyé àwọn ń bàlújẹ́ gbogbo tó ń ṣe yìí lórí nǹkan tó lẹ́rìí fún sọ gbàgbé àdìsí mú fúlísù ṣe bó ló kéwù èṣe tí kéwù ọ̀ṣẹ́ hàn lára tiẹ̀ báyìí ẹ̀rí tó wá fẹsẹ̀ múlẹ̀ pé àbàlújẹ́ ẹ̀yìn gẹ́lẹ́ fẹ́ dà nǹkan rú òun lélẹ́ ẹ̀jágbọ́n tó fẹ́ sọ. ẹ bá ti rí wọn ẹ dáná sun wọn ẹ bá ti rí wọn ẹ dáná sun wọn ẹ bá ti rí wọn ẹ dá wọn lọ́rẹ ẹ bá ti rí wọn ẹ dá wọn lọ́rẹ tí ẹ bá ti rí wọn ẹ dá wọn lọ́rẹ tí ẹ bá ti rí wọn ẹ dá wọn lọ́rẹ tí ẹ bá ti rí wọn ẹ dá wọn lọ́rẹ lágé sókòtò wọ́n ti kórun ti dàgbà ìrajà lẹ́bí mọ̀ wọ́n tẹ́ máa pàdé tí ẹ bá ti rí wọn ẹ dá wọn lọ́rẹ. Ya subhanallah ṣe gbọ́ onígbà náà tán bá ti rí wọn ká máa dáná sun wọn ya subhanallah kí lẹ́sìn táwọn ará bí wọn ṣe nítorí pé wọ́n ní kúfúrú ọ̀dà ìwọ ẹbọ ọ̀dà àdádálẹ̀ ọ̀dà ẹ̀yẹ sóògùn mọ́ ẹ̀yin náà sì ń gbógun ti àwọn ẹlẹ́bọ ṣé ẹ ti gbàgbé ni ìlú tá a jọ wà yìí ìlú tí gbogbo wa jọ wà ń bẹ̀ ni ẹ̀yin má dìde ẹ lọ káwọn ọlọ́sùn ẹ gbógun tí wọ́n yẹn hàn wọ́n lé mọ́ àbí ta ni ó fẹ́ kí ìlú ó tòrò ṣé bí ó kálukú ló lẹ́tọ̀ọ́ sí kọ́sẹ̀sì tó bá wù tí yín ní kẹ́ ẹ sọ̀rọ̀ lásán ẹ̀yin ò fi mọ lórí ọ̀rọ̀ lásán ẹ̀ ń lọ ká àwọn obìnrin tó lọ sí àwọn odò wọn tí wọ́n ń bọ ẹ̀ máa pariwo lé wọn ẹ̀ máa gbé sórí Facebook ẹ̀ máa fa wàhálà káàkiri ọ̀ya ẹnìkan máa dáná sọ àwọn èèyàn bíi ti èèyàn jungle justice lórí kí wá ní o ẹ̀wọ̀n ohun tó wá kálẹ̀ kí ló fẹ́ kálẹ̀ ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ náà ni pé ní ìgbéraga ní tàbá ti pàdé wọn sì ìgbéraga kí ni ìgbéraga wọn wọn èyí tẹ̀ kí yẹn wọn èyí dọ̀bálẹ̀ kálẹ̀ yìí bá ní ẹ gbàgbé ni àkọ́kọ́ mufti ńlọrin bàbá SHEIKH wọ́n sọ bí wá sí wọn bí kò dáká máa tẹ̀ fún yẹn Sheikh Ádámù náà kọ́ lórin wé àkọ́wé já ìlú máa nàlẹ̀ àyà àwọn náà sáà bí wọ́n sọ tẹ́ ẹ bá fẹ́ mú yẹn ló gbéraga àwọn bàbá méjèèjì yìí gẹ̀ẹ́lẹ́ ẹ̀kẹ́ kọ́kọ́ mú àwọn ẹ̀kẹ́ kọ́kọ́ gbé torí pé kọ́dà kírú àwa yìí ó tó dé àtàwọn tó dá síwájú wánú sàlàfíà kẹ́kọ́ tó di pé wọ́n dé làwọn bàbá yìí ti sọ́ọ́lẹ̀ àwọn olóyèké ẹ̀mọ́ pè lónìí gbéraga àmọ́ ẹ̀mọ́ tí ó yìnyín lọ́wọ́ tí ó dà yín lágbó náà àwọn olóyèké ẹ̀kú tẹ́ bá nígbà náà dókítì Muhammad Abdul Wahhab ni wọ́n tẹ̀lé tí Ibn Taymiyyah náà tẹ̀lé àwọn tí wọ́n sọ lẹ̀ wá ń kọ́kọ́ ní kí wọ́n náà ṣe rí tá a bá ní ẹmọ́ tẹ ìpẹ́ ẹmọ́ ṣe kí nìkan àmúrù ìdí sí sọ ẹni tí ń tẹ ìpẹ́ àtẹ́ntẹ́jọ́ wo iná ni wọ́n lọ sòsí báwọ̀ tí ẹ̀ bá wọn lọ pẹ̀lú bí wọ́n lọ náà ọya àwọn tó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ tẹ́ gbógun tì lónìí ẹ̀ ṣe gbógun tàmírù ìdí sí àtàwọn ọmọ wọn àléhìá ṣé ká dánú gbà sí nínú nǹkan tó kà náà nàbí bàbá Al-AGBAJI Sheikh Yusuf Al-AGBAJI fọ́tò ọmọ ẹyọ kan tó gbajúmọ̀ nínú ayé irùngbọ̀n mọ̀ bẹ́ẹ̀ àbí òsì ń bẹ̀ ni irùngbọ̀n bẹ́ẹ̀ bàbá lágbé ní irùngbọ̀n bàbá lámúnigun ní irùngbọ̀n torí pé àmì tán fi àmì àwọn ànábì Ọlọ́run yabna ummi la ta'khudh bi lihiyati wala bi ra'si ṣe é lé ní àmì tán fi mọ àwọn àfáà ní kí wọ́n ní irùngbọ̀n kódà tó yẹ pé ẹlòmíì ọkọ̀ mọ́ fa lọ́wọ́ bẹ̀rẹ̀ ayé rẹ̀ tó bá padà wáyé padà máa dá sí padà ṣé n tẹ́ fi ń pè wọ́n ní ìtẹ́sẹ̀ fi dá wọn mọ̀nú àwọn tẹ́ kọ̀ọ̀kọ́ fi rú nǹkan bẹ́ẹ̀ takò àwọn tá a dákọ̀ yẹ lọ takò wọn kí ni wọ́n dánù kan sí wọ́n náà fàtì ẹ̀ náà wọ́n náà fàtì ẹ̀ kí wọ́n wọ́n tó kò tó lẹ̀ sóhun lẹ fi dá wọn mọ̀ alhamdulillah adúpẹ́ fọlọ́run wípé àìwọ́sòkò tó lẹ̀ lọ́wọ́ adógun tẹ́ gbé tíyẹn lẹ fi dá wọn tán dà lógún mọ̀ ẹ wà fún wa èyí tẹ́ ẹ bá wá tú ẹrù rẹ̀ tẹ́ ẹ bá bá ìbọn àbí tẹ́ ẹ bá bá àdá àbí tẹ́ ẹ bá bó ń dé àbí pàrọ̀ àbóògùn tí wọ́n ń polówó rẹ̀ wọn ẹ wá sọ èyí tó bá sọ fún yẹn pé wọ́n lè máa wòrà wọn fi darí ayé èèyàn èyí tó lógún àṣàṣì bẹ tó ní ká máa gbáyàn lóòka ẹ wá sọ ẹni tó bá ní kìlò wá tó rò gbogbo táwọn sọ láti jọ ìgbà yìí nísìn àdérù kúbẹ̀lì kankan nígbà tá àti ẹ̀dínkù lọ́wọ́ àlẹ́ ń dáhùn sí yẹn nígbà tá àbọ̀ ọmọ ta ṣe ọ̀nà kí wọ oníwọ̀ kálá yẹn ó tún sọ ní sọ ní ká máa dáná sí yẹn Allahu Akbar àmọ́ àwọn abẹ́rẹ́ subhanahu wa ta'ala àyèmọ̀kan ló kó sí àti rọ ọ̀rọ̀ wọ̀ yọ kó ń bẹ̀ ó dàbí pé ní látìgbà tó ti bá wèrè ọlọ́mọláńké gbọmọláńké ní kíní ò ti ń ṣe ọgẹ́ gẹ̀gán ọ̀nà kókó yíyọnu ọ̀nà tẹ̀ dá sí o ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní alẹ́ mọ́rí ìlà tẹ̀sí
وأبصر قرينه فكل قرين بالمقارن يقتدي بيبقى بلا رشيد دوسنا فدان روبي ونسعيدت بقرتك الليالي واستمع ومن انتمى بذوي السعادة يسعدي بين باتي بوغون تباتي بجاني يوجبه انتو لوغون ومناكي pẹ̀lú wèrè lóhun náà ní dá wèrè wò ọlọ́mọ sí wa wèrè fọlọ́wọ́n sáà ní wọ́n darí. Assalamu alaikum warahmatullahi.